Bẹ́láì ọ̀làlà àkókò TV. Àfi òní wọjà kí tọmọdé má máa rí. Ọ̀rọ̀ di ọba kò kí ṣe nǹkan tí mo fi sọ́kàn. Mo náà rẹ̀ kan tó máa ń pè mí ní kábíyèsí. Bọ̀ a kàn máa fi ṣe àwàdà ni. Òun nìkan náà ló dẹ̀ máa ń pè mí bẹ́ẹ̀. Àgbìnrin Àìsà máa ń pè mí kábíyèsí. Ṣé ọmọ agbègbè wa yìí náà ni wọ́n àbí? Òkéné ni. Àjọ wà ní ìgbà tí mo kọ́kọ́ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí mo sọ. Àjọ wà nílẹ̀ Gẹ̀ẹ́sì ni. Ló máa ń pè mí kábíyèsí. Onìkan ló dẹ̀ ń pè bẹ́ẹ̀. Tí ó gbọ́ ìtàn yín ni àbúkàn tí à ń pè é alákànṣọ́. Ọlọ́kan fi ṣe ọkàn pé kò máa kò yẹ pé kan tó pè mí nìyẹn. So mi ò fi sọ́kàn pé mo fẹ́ di ọba. Bó tilẹ̀ jẹ́ pé ìdílé ọba lẹ ti wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé mo ti di ọba wa. Nítorí kò sí ní ìhùwàsí mi, kò dẹ̀ sí ní ọ̀rọ̀ tí mò ń sọ fún àwọn èèyàn. Ọ̀rọ̀ àwọn èèyàn tó mọ̀ mí ní ìlú nígbà tí ilé ṣì jí, wọ́n rò pé èmi ló yẹ kó jẹ́. Wọ́n dẹ̀ wá bá mi sọ̀rọ̀. Lóògùn mọ pélé ọba ni mo ti wá o. Torí ìgbà tí mo wà kékeré, màmá mi máa ń sọ pé òwúrọ̀ ṣe báyìí ọmọ ọba ní ọ̀rọ̀ dídí ọba kò kí ṣe nǹkan tí mo fi sọ́kàn. Mo náà rẹ̀ kan tó máa ń pè mí ní kábíyèsí. Bọ̀ a kàn máa fi ṣe àwàdà. Òun nìkan náà ló dẹ̀ máa ń pè mí bẹ́ẹ̀. Àgbìnrin Àìsà máa ń pè mí kábíyèsí. Ṣé ọmọ agbègbè wa yìí náà ni wọ́n àbí? Òkéné ni. Àjọ wà ní ìgbà tí mo kọ́kọ́ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí mo sọ. Àjọ wà nílẹ̀ Gẹ̀ẹ́sì ni. Ló máa ń pè mí kábíyèsí. Onìkan ló dẹ̀ ń pè mí bẹ́ẹ̀. Tí ó gbọ́ ìtàn yín ni àbúkàn tí à ń pè é alákànṣọ́. Ọlọ́kan fi ṣe ọkàn pé kò máa kò yẹ pé kan tó pè mí nìyẹn. Mi ò fi sọ́kàn pé mo fẹ́ di ọba. Bó tilẹ̀ jẹ́ pé ìdílé ọba lẹ ti wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé mo ti di ọba wa. Nítorí kò sí ní ìhùwàsí mi, kò dẹ̀ sí ní ọ̀rọ̀ tí mò ń sọ fún àwọn èèyàn. Ọ̀rọ̀ àwọn èèyàn tó mọ̀ mí ní ìlú nígbà tí ilé ṣì jí, wọ́n rò pé èmi ló yẹ kó jẹ́. Wọ́n dẹ̀ wá bá mi sọ̀rọ̀. Lóògùn mọ pélé ọba ni mo ti wá o. Torí ìgbà tí mo wà kékeré, màmá mi máa ń sọ pé òwúrọ̀ ṣe báyìí ọmọ ọba ní òwúrọ̀ ṣe báyìí ọmọ ọba ní. But kò kì í ṣe nǹkan tó wá sí ibi lọ́kàn. Tí o bá ti lè ṣì jí ni mo tó fi sọ́kàn. In actual fact, application ta kọ, irọ́ ní ká kọ application fún ọba, expression of interest. Commodore ni mo lo prince. Gbogbo àwọn tó lo prince ní ìsìn wọ́n sì jẹ́ prince. Commodore mo bá nítorí kì í ṣe nǹkan tí mo fọkàn sí. Kò sí àsìkò kan tí mo dárò pé mo sọ fún yàn pé prince ní gbàtílé sì jí wọ́n sọ pé ó tọ́ sí mi pé kí n wá ṣe lébi rẹ̀ kì í ṣe ọlọ́dẹ jẹ́ kó ọlọ́dẹ ṣe orí ẹ̀ bọ̀ sí. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi láyé Ọlọ́run ló ṣe é. Ètò Ọlọ́run. Bí mo ṣe sọ pé mo lọ sí Navy nítorí Ọlọ́run kan fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ pé nǹkan tí mo ti jókòó rò dáadáa tí mo jókòó fún bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí mo fi rọ àwọn èèyàn kan bàmá lọ but
ìjọ mẹ́ta péré mo ní láti fi ronú sí pé ẹ ó yẹ kí n àti kí n rọ ìjọ mẹ́ta àgbà tí mo dẹ̀ fi apply mo apply torí pé mo fẹ́ lọ ṣe kí n lè rí àyè lọ sí Èkó náà ní pé torí mo ní lọ́kàn àti fẹ́ lọ́kàn àti jọ ìdí so níjọba yẹn náà bó ṣe rí nìyẹn bójọ́ tó gbàdọ́ dẹ̀ sọ pé òkè kí n wá àwọn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yà mẹ́wàá nínú fámìlì kan ní ó jọba nínú ẹ̀yà ti Ọ̀ṣọ́nà wọ́n á bá mi pé ibi ni wọ́n fẹ́ pé àwọn yòókù àwọn tó ń gbé wọ́n ní agbára pé tí ìbá jáde á ṣòro díẹ̀ ló lè jáde ọ̀dẹ̀ ṣe é bẹ̀ bọ̀ sí. ẹ jẹ́ ká wo ìlú Ìkáràmù gẹ́gẹ́ bí ìlú àjọṣepọ̀ àdúgbò mélòó ló wà ní ìlú Ìkáràmù. àdúgbò márùn-ún Ọ̀yà mi Ìtàbálógun Ìyọ̀kẹ́ Ọ̀ṣù ọ̀dẹ̀ tó ń pè ní Ayétẹ́jú àti Ìyòtù ní ó jọba according to story àwọn ẹni wọ́n dé máa ṣe pé ṣeéṣe kó jẹ́ pé àwọn tó dégbẹ̀ yẹn ló jẹ́ alágbára ní àkókò yẹn. àwọn náà jẹ́ alágbára. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni tó bá ti jẹ́ alágbára náà àwọn náà ni wọ́n á tiẹ̀ dídì gbé pé máa ṣọ́ wa máa ṣàbò wa. ṣe kábíyèsí ní àwọn àdúgbò tó ṣe wọn àwọn olóyè ńláńlá ló wà ní àwọn àdúgbò wọn. Ìkáràmù is almost a confederation lórí àwọn àdúgbò yẹn wọ́n dúró wọ́n ní àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ṣe fún ra wọn olóyè tó jẹ́ orí àdúgbò yẹn ó ní àwọn ọ̀rọ̀ tó lè ṣe ní àdúgbò ẹ̀ ilẹ̀ àdàdúgbò ní ilẹ̀ tí wọ́n àdàdúgbò márùn-ún wọ́n ń ṣe àjọṣepọ̀ oníkálukú ní àwọn ọ̀kan ṣe tó yàtọ̀ díẹ̀díẹ̀. ẹ jẹ́ ká wo ìlú Ìkáràmù àti láti gbàdẹ́ ti wà ní orí àpèrè ǹjẹ́ jíjẹ́ ológun rí ìdúró lórí àpèrè lọ́wọ́ nípa ṣíṣàkóso ìlú yìí. màá ní ó ràn lọ́wọ́ torí àti ní ogun ọ̀rọ̀ àpò ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún wa. A ní àwọn Fúlàní tí wọ́n gbé rẹ̀ wá. A dẹ̀ ní àwọn Fúlàní tó pé nígbà ẹ̀rùn wọ́n máa wá láti gbé àwọn èèyàn tàbí kán ṣe àwọn èèyàn níjàmbá. Jíjẹ́ ọmọ ológun tẹ́lẹ̀ rí ó jẹ́ kí àwọn èèyàn tí ó yẹ ká gbé gbà gbàtẹ́dẹ́rẹ́ kan ẹ máa bá wí pé àwọn fìjìláńtì wa àti ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn wọ́n ṣẹ̀ tí lórí pé wọ́n lọ wá a gbọ́ pé àwọn kan wà nínú ní àgbègbè yìí bí àwọn tourist attraction a gbọ́ pé ní Ìkáràmù wa àwọn èèyàn sọ fún wa a dẹ̀ ní láti lọ wá àwọn àwọn ìbáwá ṣàlàyé díẹ̀ lórí yẹn àti pé ìdí àǹfààní wà láti sọrú àwọn ìdí àwọn tourist center ní tiẹ̀ wà ní Ìkáràmù tí àwọn èèyàn lè abájẹ́ náà tí àwọn èèyàn lè máa wá àti wá sọ di ojúkò ìgbàlẹ́gbàdì ṣòro kábíyèsí
àkókò lápapọ̀ torí ètò yìí a gbé kalẹ̀ fún àkókò ni gbogbo èrò wa èròǹgbà wa pátápátá lórí ilẹ̀ àkókò ni ìbáṣepọ̀ ló wà láàrin kábíyèsí wa Àkàlà of Ìkáràmù àti gbogbo àwọn lọ́balọ́ba yòókù ní ilẹ̀ àkókò. ní ilẹ̀ àkókò ìpàdé méjì tó ṣe kókó ni a ní ìpàdé àwọn ọba àkókò north west tó jẹ́ local government wa bí ìbàdàn àwọn àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ní ìpàdé local government wọn then a dẹ̀ ní ìpàdé pẹ̀lúpẹ̀lú tó pa gbogbo àmẹ́rẹ̀ẹ̀rin papọ̀ nínú àwọn ìpàdé yìí a máa ń sọ̀rọ̀ nípa ààbò àti àwọn nǹkan tá a lè ṣe tó máa jẹ́ kí àkókò kó ní ìlọsíwájú. tá a bá tún wo ìlú Ìkáràmù àti àkókò lápapọ̀ a rí i pé àwọn ohun amáyédẹrùn àwọn nǹkan tí àwọn èèyàn lè tòkèrè wá máa wò bí àwọn tourist attractions a gbọ́ pé ní Ìkáràmù wa odò kan wà tí a ń pè ní Òtòlú bàbá ẹni bá wa ṣàlàyé díẹ̀ lórí yẹn àti pé ǹjẹ́ àǹfààní wà láti sọrú ǹjẹ́ àwọn tourist central míì tiẹ̀ wà ní Ìkáràmù tí àwọn èèyàn lè tá a bá develop tí àwọn èèyàn lè máa wá láti wá sọ di ojúkò ìgbáyégbádùn. bẹ́ẹ̀ ṣe sọ ti Òtòlú mi ní orísun Ìkáràmù ibẹ̀ ni àwọn bàbá wa tí wọ́n jókòó sí ni wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ pé àwọn ọmọ máa gbé pọ̀ gbogbo àdúgbò márùn-ún ni wọ́n ní ebè sí Òtòlú ebè yẹn ó ní wọ́n máa jókòó sí ìdàgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tó ṣòro àwọn àgbààgbà àdúgbò márùn-ún wọn á lọ bẹ̀ wọn á jókòó sórí ibi yẹn wọn á sọ wọn tó bá sọ bẹ́ẹ̀ kò ní abẹ́gẹ́ bẹ́ẹ̀ bí mo rẹ̀ Òtòlú mi ní ti àwọn òòṣà ibòmíì tí àwọn èèyàn lè lọ ó jẹ́ èyí tó fún Ìkáràmù ní ààbò ní ayé àtijọ́ wọ́n sọ wípé tíyàn bá gbé ọmọ lọ síbẹ̀ pé Òtòlú ní á bá tọ́jú ọmọ rẹ̀ tó bá dẹ̀ dìbò rẹ̀ tó bá ṣe ti àgbè padà nígbà yẹn ọmọ tó jẹ́ kó dúró ni pé èèwọ̀ kan wà bẹ́ẹ̀ tó bá fọmọ rẹ̀ ló wẹ̀ yìí ọ̀rọ̀ àwọn kan wá bẹ̀rẹ̀ sí wẹ̀ yìí ní ayé ìgbà yẹn Òtòlú mi òun ni ẹ̀sìn tí Ìkáràmù sìn láti ìbẹ̀rẹ̀ wa kí gbogbo wọn ní Islam àti Christianity kò tó dé Òtòlú mi ní àsìn adẹ nígbàgbọ́ pé bí ewu bá fẹ́ báyàn kọ̀ọ̀kan tó bá pé Òtòlú ewu yẹn á lè kọjá ní ti àwọn ibòmíì tí àwọn èèyàn lè lọ orí òkè tó wà ní iwájú wa ní àpòsí báyìí wọ́n ní ẹsẹ̀ ànábì wà bẹ̀ orí ẹsẹ̀ yẹn ní orí àpáta yẹn ẹsẹ̀ èèyàn máàkì èèyàn jẹ́ pé ẹnikẹ́ni wá gbẹ́sẹ̀ sí á bá ẹsẹ̀ ó wà ní orí àpáta yẹn ẹgbẹ́ bẹ̀ ní district officer tó kọ́ ilé sí so ilé tí district officer kọ́ síbẹ̀ ní 1920s so ó sì wà bẹ́ẹ̀
then àwọn Royal Niger Company wọ́n wà station ní Karam ní ayé ìgbà yẹn that Royal Niger Company ìkànnì àwọn ọ́fíìsì àwọn kú ibi tí wọ́n sin sí náà kó wà bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àní àwọn oríṣiríṣi òkè tí àwọn èèyàn lè gùn tó lè fi ṣe iṣẹ́ ìdárayá mountain hiking and all that so ìyẹn wà fún àwọn tó ń bá fẹ́ ṣe àyẹ̀wò sí ọ̀dọ̀ wa òkè tá a ní ó pọ̀ tí àwọn èèyàn lè gùn náà lè wà ní ọ̀nà ṣeun kábíyèsí kó tó di pé a ó lọ ẹ jẹ́ ká wo àkókò development torí ẹ sọ pé ńgbà táwọn lọ́balọ́ba bá jókòó ara nǹkan tá a máa ń pérò ni pé báwo ni àkókò ṣe fẹ́ lọ síwájú ǹjẹ́ ètò kọ̀ọ̀kan wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí a gbé kalẹ̀ pé láàárín àwọn ọba àbí àwọn ọmọ àkókò ní gbogbo ibi tí wọ́n wà tó máa jẹ́ bí àgbékalẹ̀ ilẹ̀ àkókò àfojúsùn láti mú kí àkókò kó gbòòrò kí ìtẹ̀síwájú kó bá àwọn ọmọ àkókò kó bá ilẹ̀ àkókò kọ̀ọ̀kan bóyá nípa ọ̀nà tó dára ní àwọn àlùmọ́nì tá a ní ni tí a fi lè pe àwọn èèyàn wá láti wá máa rí pé àwọn nǹkan wọ̀nyí ó di ọrọ̀ ajé fún wa ní ilẹ̀ àkókò ǹjẹ́ ìgbékalẹ̀ bẹ́ẹ̀ wà rárá. wà ètò ṣe kókó jù ó ní pé èèyàn ìlú tí ò bá ní ààbò kò sí nǹkan tó lè ní àkọ́kọ́ tí à ń ṣe ó ní pé kí ààbò kó lè wà ní àkókò ní ọ̀dọ̀ wa bí báyìí torí èèyàn tó bá èèyàn tí ò ní ààbò pàtàkì kò lè ṣe kankan nípa àwọn nǹkan tá a lè ṣe láti jẹ́ kí ìlú dáa inú ẹ̀ ni pé kí a ní ọ̀nà tó dáa torí èèyàn tí ò bá ní ìlú tí ò bá sí ọ̀nà kò lè sí ìlọsíwájú adẹ̀ ń bẹ̀ ìjọba pé kí wọ́n bá tún àwọn ọ̀nà wa ṣe ọ̀nà ìjọba mímì kò bẹ̀rẹ̀ ìkàlẹ̀ sí àjọwà wọn parí ẹ̀ débi pé ọ̀nà ẹ̀ nìsín kò lè fẹ́ dé sí méjì ní àgbálùkù irú ọ̀nà ẹ̀rọ kan ṣe dáadáa ọ̀nà àjọwá sí Ìrètí lọ sí Òmùwà yẹn náà oyè wà náà àwọn ọ̀nà tó wọ́n ṣe a gbọ́ pé ìjọba àpapọ̀ wọ́n ń ṣe ọ̀nà Ìkàrẹ́ sí Ọ̀gbàdì sí Ìrùn àdẹ̀rẹ̀bẹ̀ wọ́n pé kí wọ́n tètè ṣe ẹ̀ tán ìjọba Ondo State wọ́n do aláìsí àkùnbátó Ìkàrẹ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kí ìlọsíwájú kó wà ní àkókò ètò tún ṣe pàtàkì ó ní ọ̀rọ̀ iná ní ìgbà kan ó lè tọ́dún márùn-ún báyìí ìjọba àpapọ̀ wọ́n fẹ́ ṣe transmission station sí wọ́n kó àwọn ẹrù wá bẹ́ẹ̀ lórí lọ́jọ́ àwọn kan ìyẹn náà á bẹ ìjọba kan ṣe tó bá lè ṣe bí ṣe tí iná wà àwọn iléeṣẹ́ àtẹ̀lé ibi tí ọ̀nà wà tí iná mọ̀nàmọ́ná náà wà nǹkan tó máa tẹ̀lé ní àwọn iléeṣẹ́ wọ̀nyẹn a lè ṣe tí ìjọba bá ṣe yẹn tí àwọn èèyàn wà àwọn adarí iṣẹ́ rẹ̀ wọ́n á tẹ̀lé ìdàgbàsókè àdé mi ò lè ṣáà má mọ ẹnu bà ọ̀rọ̀ omi
ní ìgbà ẹ̀rùn omi ń jẹ àwọn àdúgbò kan ní àkókò níyà níbi ọgbọ̀n ọdún sẹ́yìn ìjọba àpapọ̀ wọ́n ṣe ìgbédàmù yẹn omi tó wà bẹ́ẹ̀ wọ́n sọ wípé tán bá pọ̀mpẹ̀ jáde á gbogbo omi ìyá tó ń jẹ àkókò títí dé ìlú àní àparí. So but not create state Igbe Dam ó bọ́ sí Èkìtì àwa tá a ní ìdomi àwa ní Ondo state àwa fẹ́ bẹ̀ ìjọba pé kí wọ́n bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ kí owó tí wọ́n ná sí Igbe Dam kó má waste kí wọ́n jẹ́ kí omi yẹn kó ṣàn wá sí ọ̀dọ̀ wa ní àkókò bí báyìí ìyẹn kò sí kókó. Awara Dam náà tí wọ́n bá ṣe Awara Dam a tún jẹ́ kí omi kó wá sí àwọn agbègbè lọ́hùn ọ̀rọ̀ omi bí àwọn ìwé ṣe sọ wọ́n ní water is life ní Yorùbá máa ní omi làbù sí àìbomi ṣọ̀tá kí wọ́n gbìyànjú kí wọ́n bá wa ṣe Igbe Dam àti Awara Dam kí omi wọ̀nyẹn kó bọ́ sí ibi tí àwọn èèyàn àti lè máa lò. Adé ní àwọn iléeṣẹ́ méjì kan bíi méjì ọ̀ mẹ́ta tó wà ní Àkókò èyí tó wà ní Ìkàrẹ́ tí wọ́n ní wọ́n máa ṣe building. ok bẹ́ẹ̀ni lọ́nà Ìgbẹ̀dẹ ní Ìkàrẹ́ lọ́hùn. wọ́n ti wà bẹ́ẹ̀ bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n lè ṣe kankan. ní Arigidi wọ́n ní tomato paste factory yẹn náà kọ́ ṣe. àwa ń bẹ̀ wọ́n pé àwa tá a wà ní Ìkàrẹ́ bí báyìí a ní ẹ̀gẹ́ tó pọ̀ ní Ìkàrẹ́ a ní ẹ̀gẹ́ kí wọ́n àwọn èèyàn bóyá aládàáni ni o bóyá ìjọba ni o kí wọ́n wá fi ilé iṣẹ́ tó máa sọ ẹ̀gẹ́ di industrial starch bóyá ó dẹ̀ máa sọ di gum kí wọ́n wá ṣe sí agbègbè Ìkàrẹ́ bí báyìí ẹ̀gẹ́ ta ní púpọ̀ á dẹ̀ lè jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó ṣe dáadáa á tún wá jẹ́ kí àwọn àgbẹ̀ wọ́n lè rí ibi tí wọ́n máa ta ẹ̀gẹ́ wọn sí so ìyẹn kò ṣe kókó ẹ kí nǹkan fẹnu bà eléyìí kí a tó dáadáa ẹni dúró ó ní pé àwọn àgbẹ̀ wa à ń fìyà jẹ wọ́n gbogbo ìsọ pé à ń fìyà jẹ wọ́n ni pé ọdún tí àgbẹ̀ bá ṣe iṣẹ́ tó pọ̀ ohun oko yẹn á pọ̀ á gbé lọ sọ́jà owó tó máa rà á lọlẹ̀ ìgbà míì owó tó máa rà kò ní tó owó tó fi ṣiṣẹ́ níbi Àkókò kò sí nǹkan tó ní pé ká má ní tó máa ṣe yẹn àwọn kan ò tún wá ní dáko mọ́ ọdún tí mo bá dáko tó máa store gàrí tó máa store owó tó máa ra àwọn èrè oko àtúnwò sókè àwọn àtúnṣáré sí tó máa tún sáré sí àtúnṣọ̀kalẹ̀ ní inú Báíbù Joseph ìgbà tó bá ọba Fáráò sọ̀rọ̀ ó ní pé ọdún méje tí wọ́n máa fi rí ọ̀pọ̀ wọn kó jọ so ìgbà tí ọ̀pọ̀ ò bá sí tí ẹ̀wọ̀n bá wà wọ́n á máa tà jáde ìyẹn gan-an ni a ní láti ṣe pé nǹkan oko tí a bá ṣe ká máa rà ká má jẹ́ kó kí owó kówó tó máa rà kó lọlẹ̀ jù
jíjẹ wọn bá rà tí owó ẹ̀ lọlẹ̀ jù ìgbà tó wọ́n bá tí ọjà tó wọ́n bá fẹ́ tó yí price ẹ̀ bá fẹ́ lọ sókè èyí tó ti rà nígbà tó pọ̀ wọn á kó síta á jẹ́ kí owó tó ń fẹ́ ta ọjà yẹn kó lè lọlẹ̀ moderation there must be moderation so for it to happen ó ṣẹlẹ̀ wípé a ní láti ní àwọn ibi tó máa kó oúnjẹ sí níbi àkókò kò sí nǹkan tó ní pé ká má níbi tó máa kó gàrí sí silos tó máa store gàrí tó máa store àgbàdo tó bá dẹ̀ dìgbà tí ó fẹ́ wọ́n á kó jáde wọ́n á tà ní owó tí ó bára mu tó bá dẹ̀ wá tó dẹ̀ fẹ́ wálẹ̀ jù wọ́n á rà lọ́wọ́ àwọn àgbẹ̀ wọn ní jẹ́ kí nǹkan mọ̀ aláìṣẹ́ ẹ̀ so ní ayé First Republic wọ́n ní marketing board ẹ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn ó ṣe kókó pé kí marketing board kó padà kì í ṣe fún kòkó marketing board fún àgbàdo gàrí àti iṣu àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ilé ìláwá mú mi wá sí àwọn ọmọ wa tó wà ní diaspora àti àwò ní káràmù wa yìí àwọn ọmọ wa ní káràmù yìí tí Ọlọ́run fi sí àwọn ipò ńláńlá wọ́n yí wa ká ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tí wọ́n bá àwọn aṣèjọba láti local dé state dé federal lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ àǹfààní wà láti kó wọn jọ pọ̀ kí wọ́n lè rú àwọn tá à ń sọ wọ̀nyí aládàáni lè ṣe wọ́n bá papọ̀ tí irú àǹfààní àti máa ra nǹkan ọrọ̀ ajé àfi ká irú ẹgbẹ́tẹ́ ló wà tó gbélé iṣẹ́ ńlá wá láti wá fún ìdàgbàsókè àkókò àti káràmù pàápàá. ní àkókò àní àkókò development àní àkókò development initiative àdẹ ní this another one led by Janalu Koju àwọn yìí wọ́n ti ṣiṣẹ́ fún àkókò fún ìgbà pípẹ́ ara àwọn tó bẹ̀ sí pé kí wọ́n lè mú àwọn àǹfààní àwọn kan tó ṣe ẹ̀yà àkókò ní àǹfààní àwọn àpéjọpọ̀ àwọn èèyàn wa ó wà àti ìtumọ̀ mọ oríṣiríṣi mẹ́rin ACF wà ADD wà Àkókò development initiative wà Àkókò security and something ó wà àti ìtumọ̀ gbogbo wọn ni wọ́n ń sọ̀rọ̀ nípa bí ìdàgbàsókè àjọba ètò ọrọ̀ ajé àti tààbò nítorí ọrọ̀ ajé àti tààbò. ẹ dárúkọ General Olúkòjú lẹ́ẹ̀kan agbọ́ nípa iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nípa ètò ààbò ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàárín ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀gágun àti ọ̀gágun Olúkòjú nípa ètò ààbò. à ń bára wa sọ̀rọ̀ tàbá ní nǹkan tí àjọwá sí Karam kò jìnnà síra nǹkan tó ṣe ṣàjọwá ṣe sí Karam kò tó ṣe sí Karam ṣe ṣàjọwá a máa ń bá wọn sọ. lákòótọ́ kábíyèsí tàbá wo àwọn olóṣèlú wa pápá àwọn tó jẹ́ grassroots politicians ǹjẹ́ ipa kọ̀ọ̀kan wà tó jẹ́ gbòógì tí wọ́n ń kó lórí ètò ààbò lọ́wọ́lọ́wọ́ ẹ̀. gbogbo ọ̀nà gbìyànjú gbogbo ọ̀nà gbìyànjú gbogbo àwọn tó wà ní ipò ìjọba mú ipò ìjọba náà gbìyànjú lò wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí ọ̀rọ̀ yẹn kọ́ wọ́n ní tí náà wà tán ní orí
ìjọpì tán ní ìkànnà so wọ́n sì ṣe dáadáa wọ́n sì ní láti dáadáa jù bẹ́ẹ̀ lọ. nítorí ètò ààbò torí ilé làbọ̀ sí mi oko bó ti gbọ́n pẹ́ ní àjètó yẹ káǹfààní lè wà fún wọn láti máa wá láti jẹ́ kí ètò ààbò kó wà ní ilé. kábíyèsí adúpẹ́ fún àtẹ̀kùn tí ẹ ti ń bá àwọn olólùfẹ́ wa gbogbo sọ̀rọ̀ káàkiri gbogbo ilẹ̀ àgbáyé tí wọ́n ti ń wò wá tí wọ́n sì ti ń gbọ́ wa. gẹ́gẹ́ bí ẹni tó ti jagun fẹ̀yìntì ẹ jẹ́ ká wo typical day yín ọjọ́ kan ní ààfin Àkàlà Fùkárà gẹ́gẹ́ bí kábíyèsí báwo lẹ ṣe ẹ jẹ́ ká wo ọjọ́ kan láti gbà tẹ́ bá ti jí àwọn kan olè máa ń ṣe tó máa fi jẹ́ for the whole day typically. tàbá dé máa ń rìn níwọ̀n bá díẹ̀ but lágbóńlágbó ti dé nísìnyí kí àwọn èrè dé kò jìnnà bọ̀dà máa ń rìn díẹ̀ torí tí wọ́n bá rìn náà lágbóńlágbó yẹn máa pọ̀ sí ni tí wọ́n máa rìn ní àárọ̀ lẹ́yìn yẹn a máa wá sí ọ́fíìsì láti dáhùn sí àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn bá mú wá ìgbà míì àwọn èèyàn máa mú ọ̀rọ̀ wá tí a máa dá sí a máa ṣe títí di aago 5 lẹ́yìn aago 5 a máa wọlé láti tẹlifíṣọ̀n láti gbọ́ ọ̀rọ̀ ara tiwa. ṣe kábíyèsí àdúgbò púpọ̀ àǹfààní ńlá ta ní láti wá sí ààfin lónìí láti gbà yín lálejò gẹ́gẹ́ bí ọba wa ọlọ́lá àkókò fún ọjọ́ òní fún àwọn èèyàn wa tó ń wò wá. ẹ̀yin èèyàn wa àti lọ àti bọ̀. iléeṣẹ́ ìjẹ́ iléeṣẹ́ tí ọmọ àkókò gbé kalẹ̀ fún ìgbélárugẹ àti ìdàgbàsókè ilẹ̀ àkókò. afẹ́kẹ́ bá wa rọ àwọn èèyàn wa wọ́n máa wo tẹlifíṣàn iléeṣẹ́ ọlọ́lá àkókò yìí Valiant ọlọ́lá àkókò. wọ́n ní ọmọ ẹni òkúrò sí ní bẹ̀rẹ̀ jẹ́ ká subscribe ká share ká like comment wa lórí ètò yìí. ẹni tó gbé iléeṣẹ́ yìí lẹ̀ ó dẹ̀ máa tún máa ṣe ìrànlọ́wọ́ fún wa láti tún lọ ibi tẹ́ ẹ bá tún rán wa gbé àtúndọ̀ àkókò ní àrùbẹ́.